tìlù-tìfọn làwọn èèyàn ni wọ́n fi tú jáde ní kẹ̀tíkẹ̀tí tí wọ́n ṣe ìwọ́de nílùú Ìlọrin lọ́jọ́ àbámẹ́ta sátidé yìí o. ẹ̀yin náà gbọ́n tí wọ́n ń béèrè lọ́wọ́ gómìnà Abraham Abrasa. APC. Inú ilé wo là ń lọ? Ilé ọ̀fẹ́ níta. Ìbàdí nílé bàbá yìí. Àrẹ̀mọ́ owó wọlé owó ṣẹ́. Wá gbé akú àtàárọ̀, akú àfọmọnìyàn ṣe, akú tó lè dá tí gbogbo wa gbé dání. Inú mi dùn fún àwọn èèyàn wa tí wọ́n ti sọ̀rọ̀ síwájú, pàápàá láti Kwara North. Tẹ́ ẹ bá wò látẹ̀yìn wá, ẹ rí i pé òǹgbẹ tí Kwara North ń gbẹ náà ni pé ó yẹ kó ti kàn wá àwa lọ́kàn. Ṣùgbọ́n pẹ̀lú tó ń bá ń ta lọ́wọ́lọ́wọ́, ẹwọ́ ìyàtọ̀ fẹ́ràn àfọwọ́rà o. Gbogbo wa pátá àwa kóde. Àwa ń fi ẹsẹ̀ rìn. Òòrùn pa wá. Orí ìta ni. Orí Kwara. Ọ̀gá wa ti ṣiṣẹ́. Ọ̀gá wa Abraham Abrasa àgbọ̀ ti ṣiṣẹ́. Bóò ní iṣẹ́ tí ṣé bọ̀nà ṣe tí bóò ní iṣẹ́ yóò ṣe ní ìtàjẹ́. Àfi kí wọ́n rárò lé gidi fún ilẹ̀ rẹ̀. Òun la fi ń bẹ Abdulfatai Yahya Seriki. Ètò jáde kó máa bọ̀. Kò sẹ́rù mọ́, kó má bẹ̀rù. Gbogbo àwọn Kwara náà ti pátá. Ẹ̀dùn ni o. Bátìjì ni o, Káyàmá ni o, Bàrùjẹ́ àti sọ̀rọ̀ ń bí lónìí. Gbogbo wa náà là ń pè é. Gbogbo wa là ń pè é. Investment Ambassador Yahya Seriki Kwara North ló wà. Wọ́n rò gangan precisely. Ẹ dákun, àwa ń bẹ ọ̀gá wa Abraham Abrasa tó dákun. Kó fi Yahya Seriki tàwa lọ rẹ̀ ń Kwara. Honorable Káyọ̀dé Sẹ́nítọ̀, wọ́n bá wa sọ̀rọ̀ báyìí, thank you. Ní àníbà lásìkò, Abbasiya movement ní orúkọ gbogbo tí ń jẹ́ ọ̀dọ́ ní Ìlọrin East àti gbogbo 16 local government ní Kwara State ni mo fẹ́ gbẹnu wọn sọ̀rọ̀. A tún fẹ́ sọ̀rọ̀ láti ara àwọn tí wọ́n ti pè wá ní 46 visit tí wọ́n bá wa ní ibi tá a ti ń ṣèpàdé. Àwọn ìyá lọ́jà ni, àwọn bàbá lọ́jà ni, àwọn atíṣà ni àti àwọn ọmọléèwé ni. They came to us láti mú request wípé àwọn fẹ́ kí Ambassador Abdulfatai Yahya Seriki he should come out to contest 2027 election. Ṣé kó máa lọ? Ṣé kó máa lọ?
sùúrù làṣẹ lóhùn lọ́kàn. Yóò tẹ̀lé yàyà ọmọ Sẹ́ríkì. Èdè tẹ̀lé yàyà ọmọ Sẹ́ríkì. Yóò tẹ̀lé yàyà ọmọ Sẹ́ríkì. Yóò ní sẹ́gbẹ̀ lọ́fọ̀ ẹgbẹ̀ bẹ́ẹ̀. Yóò tẹ̀lé yàyà ọmọ Sẹ́ríkì. Ní sẹ́gbẹ̀ lọ́fọ̀ ẹgbẹ̀ bẹ́ẹ̀. Yóò tẹ̀lé yàyà ọmọ Sẹ́ríkì. Yóò tẹ̀lé yàyà ọmọ Sẹ́ríkì. Ó ti dé, 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 ó ti dé. Yàyà bọ̀lá, yàyà bọ̀lá nà ó. Yàyà bọ̀lá nà ó. Ọmọ Sẹ́ríkì. Ọmọ ẹ̀kọ́ náà. Ọmọ ẹ̀kọ́ náà yẹ. Ọmọ ẹ̀kọ́ náà dà. Ọmọ ẹ̀kọ́ náà yẹ. Wọ́n ní wọ́n ní òní lè ṣe. Àṣẹ ló lè ṣe. Wọ́n ní òní lè ṣe. Àṣẹ ló lè ṣe. Àjọrí àrẹ̀ mú o. Àṣẹ ló lè ṣe. Àjọrí àrẹ̀ mú o. Àṣẹ ló lè ṣe. Àjọrí àrẹ̀ mú o. Àṣẹ ló lè ṣe. Bàbá kejì àjọrí àrẹ̀ mú o. Àṣẹ ló lè ṣe. Àjọrí àrẹ̀ mú o. Àṣẹ ló lè ṣe. Àjọrí àrẹ̀ mú o. Àṣẹ ló lè ṣe. Ọlọ́run fún mi ní sùúrù bí ọmọ Sẹ́ríkì. Fún mi ní sùúrù bí ọmọ Sẹ́ríkì. Yàyà ṣe tó tó kéré wàhálà ẹ̀. Yàyà ní sùúrù láti lóhùn lọ́kàn. Ambassador movement. Time is now. Ambassador movement. The time is now. Ọpẹ́ náà ní ká dá fún ẹ̀yin Ambassador movement. Pé ẹ̀kú àdó ti gómìnà wa ọlọ́lá wa Mọ́lám Abdulrahman Abdulrasaq. Ìjọ àmbà nìkan ní fún gómìnà lọ́wọ́ ìkan dáadáa tí gómìnà ṣe láti lọ bí mẹ́fà sẹ́yìn. Ìjọ àmbà nìkan ni ó lọ sílé rédíò ní every week láti polongo dáadáa tí gómìnà ń ṣe. Kò sí ẹni àṣà tó lọ́dún rẹ̀ ọdún tí ṣe mi rẹ̀. Ìjọ àmbà sì ni àjà fún tí Ọlọ́run bá ṣe. A sì pé pẹ̀lú Ọlọ́run tí wá ní gómìnà yóò jẹ́. Inshallah. A sì ní ábọ̀wọ̀ fún òfin, àmọ́ nígbà tí àwọn kan àbáwọn tí ń tẹ̀lé wọn bí wọ́n tó wá ti sóòrùn gómìnà síbì kan sórí ìkẹ́kẹ́ tí wọ́n wá. Gbogbo bí tíjọba bá fi sí, tí ẹgbẹ́ bá fi sí, ìjọba àgbà fún ìtẹ́jọba sọ. Fún délé ìta lòdì sí ọlọ́dẹ ní nǹkan, àbáwọn ẹgbọ́gbọ́ra wọn jọ tẹ́wọ́n pé bọ́ọ̀tì nínú bí sáà tìlọ̀ tẹ́jà ló wà. Èyí ò bá wọn. Àwọn afásitì ya fi dúpẹ́ fún kálukú wa. Àátó fẹ́lẹ̀ àfihàn ayé sílé, gbogbo àwọn tí ò tí ì yé ẹgbẹ́ oyé ẹgbẹ́ bí ẹgbẹ́ ọlọ́run wà bẹ̀ lámbà wà. Nígbà tó jáde lógúnlógún, kájà fi ọdún ní ọ̀pọ̀ lọ́dọ̀ tí a ń bà wọn fi ṣe. Ìjọba wàhálà wò ní gbé. ẹ má ṣe bá wọn. Ìgbàdé àtàwọn ẹni gẹ́gẹ́ tó wá bí. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ kọ́. Máa dúpẹ́ fọ́lọ́. Ẹ wá lè jáde báyìí. Kọ́gá náà mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo wa tá a ní kọ́tínétọ̀ wa tá a ní aṣojú bóòdù tá a ti jáde pẹ̀lú ògùn Ọlọ́run. Ọ̀gá ń lọ lé kò sí lé. A dúpẹ́ lọ́wọ́ yín. Gbèdé tó bá kẹ́ ẹ ṣe pé owó mọ́tò àti pé wọ́tà pẹ̀lú ògùn Ọlọ́run yóò fẹ̀ yín túrú.